Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó yá sọ pé bàbá wa o, you no go die. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Ọlọ́run o, àpadà sábùrú má gbé bàlá kan bíi tiwa. Ẹ sọ pé bàbá wa o Tinubu, you no go die. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Ọlọ́run o, àpadà sábùrú má gbé bàlá kan bíi tiwa. Ó yá freedom at last. Àwọn ọmọ wa ti dé, a kú oríire, congratulations. Gbogbo ilẹ̀ Yorùbá, èèwọ̀ wá tú o, èèwọ̀ tú o. Àkànbí bàbá wa o, ẹ sọ pé you no go die. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Ọlọ́run o, àpadà sábùrú má gbé bàlá kan bí wa. Bàbá wa o, congratulations, a kú oríire, a kú oríire, wo wá tú o, gbogbo wa máa lè jẹun. Congratulations fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀mí ti fẹ́rẹ̀ bọ́, ẹ̀mí ti fẹ́rẹ̀ bọ́ o. Àwọn tó wà nínú captivity gan, wọ́n kódà àwọn táwa ń tà gan-an. Ọlọ́run a dúpẹ́, congratulations o. Àkànbí ọmọ olódòdó, a dúpẹ́ o. Gbogbo Nàìjíríà mi pátápátá, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo parastatals tẹ́lá wa dá sí, a dúpẹ́ lọ́wọ́ yín o. Congratulations o. Ẹ sọ pé bàbá wa o Tinubu, you no go die. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Ọlọ́run o, àpadà sábùrú má gbé bàlá kan bí wa. Bàbá wa o ọmọ olódòdó, you no go die. Àpadà sábùrú má gbé bàlá kan bí wa. Congratulations, adúpẹ́, adúpẹ́ o. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, a kú oríire. Ibi tí bá sùn sí lálẹ́ yìí, ibi tí bá sùn sí ní alẹ́ yìí, ibi tí kẹ́nìbọ̀dì máa ń pè mí after this, màá tẹ̀ pa fóònù mi ni. Olúwa ṣeun, adúpẹ́, adúpẹ́. Ibi tí mo fẹ́ ìdèrèdè yìí o, correct weekend ìdèrè máa lọ sí klọ́ọ̀bù ṣáá ni. Correct weekend ìdèrè yìí o, kọ́ńtàsí. A kú oríire, a kú oríire. Ẹjọ́ tó yọ lọ́hùn, èèyàn mélòó ni ọkùnrin ẹ̀ balẹ̀ ní báyìí bá ti ń sọ̀rọ̀ ẹ̀jọ̀. Ògo ni fún Jésù, ọpẹ́ ni f'Ẹlẹ́dùmarè o. Gbogbo tó ní kálukú bá mọ̀ ní kó máa kọ àfọpẹ́ f'Ẹlẹ́dùmarè. Wọ́n dé, wọ́n padà dé láyé ọ̀tà láfíà, láyé láàyè. Ògún àwo kúlẹ̀ àti àmọ́ mo tó fọwọ́ gbá wọn mú. Orí fóònù yìí dẹ̀ ló máa wà. Ó dẹ̀ wàá dùn mí. Fóònù TikTok yìí, mo ti rí fídíò yẹn. Let me see TikTok, ẹ bá mi ní sùúrù. Tí mo wà nínú ilé, mi kò wá fún bí fídíò bí a máa lè ṣú ẹ̀ ni, because I don't know. I was inside the load. Let me see if I can see the video here. Bóyá mo lè gbé jáde. Mo wà nínú ilé. I don't know if I will see this video. Ọlọ́run ó ṣé o. A dúpẹ́ o. Gúnlákayọ̀ ti mọ́lẹ̀ ó ṣe. Ẹ jẹ́ o, gbogbo mọ́lẹ̀ ilẹ̀ Yorùbá. Ọlọ́run mi o. Mo ṣùgbẹ́ tán o. A dúpẹ́, a dúpẹ́, a dúpẹ́, a dúpẹ́, a dúpẹ́. Congratulations sí wa nílẹ̀ Yorùbá. Congratulations sí wa nílẹ̀ Yorùbá. Wípé àwọn ọmọ kàwọn gan ni wọn ò sọ ilẹ̀ wa ní ilẹ̀ tó tó máa pa 200
500 1 mílíọ̀nù adúpẹ́ o bàbá wa o Tinubu you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ Ọlọ́run o àpadà sábúrú má gbé bàlá kan bí wa bàbá wa o Àkànbí you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ Ọlọ́run o àpadà sábúrú má gbé bàlá kan bí wa adúpẹ́ Ọlọ́run ò ṣe Ọlọ́run ò ṣe Ọlọ́run ò ṣe congratulations Àkànbí ò ṣe ẹyọkan yìí ná ò ṣe yìí ná ẹ tún gbé fídíò yẹn wá Àkànbí ò ṣe yìí àwọn àrùn ẹ káyọ̀ tẹ̀gàn kú o ká tó fi tẹ̀gàn kún Tinubu ṣe yìí ná. àní káyọ̀ tẹ̀gàn kú o ká tó fi tẹ̀gàn kún Tinubu ṣe yìí ná. ẹnìkan ní AI níbo confamento AI kọ́ o confamento if you hear am on Yorubawuyi platform na confamento confam ni apá àti wèrè confam ni AI kọ́ o AI kọ́ o àwọn ọmọ wa. Our Father, we are grateful. wàá bá wojú wọn you no go die ẹ̀bẹ̀ lábẹ́ Ọlọ́run o àpadà sábúrú má gbé bàlá kan bí wa adúpẹ́ ẹ wo àwọn ọmọ yìí o bòsí àrè ọmọ yìí strong o àwọn ọmọ yìí strong o ó máa tó pé 2 months ní 5 days to come àwọn ọmọ yìí strong o eléyìí kì í ṣe àyè kọ̀ǹfàmù ní apá àti wèrè o káà tó jáde àti lọ gbogbo sáàsì àti ṣéèkì ẹ̀ àti ṣéèkì ẹ̀ ní everywhere o adúpẹ́ good weekend lélẹ́yìí ẹ̀ka kọ́kọ́ wò wọ́n ná. Hello, sir. Our Father, we are grateful. The President, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. You could see in your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. God bless you, sir. We are so grateful. God bless you. We are grateful. Àkànbí ọmọ olódòdó yìí tó wà lórí TikTok mo fẹ́ ṣú ẹ̀ fẹ́yìn náà ni mo fẹ́ ṣú ẹ̀ fún yẹn tó wà lórí TikTok ẹ má máa bínú ẹ má bọ̀ lórí YouTube jàre orúkọ tẹ fi ń wò wáyìí náà ni Yorubawuyi náà ni ẹ má bọ̀ lórí YouTube ẹ má bọ̀ lórí YouTube. God bless Àdìsá Adéyẹmọ. God bless Ìgbòho Òòṣà. God bless Àkànbí ọmọ olódò sledgehammer ẹ̀tẹ̀ máa ń bú dáàdì mi tẹ́ bá tó pọ́ ọmọ rere kan ò ní ti Násárẹ́tì ìdàpọ̀ dáàdì mi wá ṣé à ń gbìyànjú àbá gbìyànjú ẹ̀tẹ̀ bá ń bú mi ayé máa gbé ọmọ bàbá olódò sledgehammer ọmọ bàbá olódò dẹ ṣé dáàdì mi try àbí ò try ṣé dáàdì mi gbìyànjú àbí wọn ṣáà ṣe yìí náà àbá ṣe lè TikTok àwọn TikTok nígbà pé ṣé lóòótọ́ ni òótọ́ ni o na confam o àpá àti wèrè TikTok fẹ́ wò fún yín confam ni o àpá àti wèrè confam ni o wọ́n ti dé o ṣé ẹ sì jàre God bless you olúwa ṣeun àwọn ìkànnì bá mi dá sí wọ́n ní dáàdì mi try ọ̀nà try ẹ ṣé o TJ àwọn tó lólùfẹ́ mi wọ́n lè bá wa tẹ thumb up kí tó máa já yín sí lọ kí tó máa rẹ́ yín sí lọ ẹ bá wa láìkè ṣe o tẹ bá wò kó ká dákẹ́ kàbẹ̀ kan gbẹ́nu dákẹ́ ká keep quiet lórí ẹ̀ ẹ jà dákẹ́ tẹ bá fẹ́ kí máa já yín sí kí n rẹ́ yín sí kí n gbogbo kẹ́kẹ́ yín ẹ bá mi láìkè ṣe o bàbá àwa
Tinubu, you no go die. Ẹ̀bẹ̀ mo ń bẹ̀ ẹ́ lọ́rùn o. Àpadà sábúrú. Má gbé balẹ̀ Yorùbá tiwa. Adúpẹ́. The second time is for sure. Yorùbá wọ́n ní wàhálà second time Tinubu wọ́n ló sú ọ̀dà kú. Wọ́n ló sú ọ̀dà kú. Láyé Jonathan wọ́n ká ọmọ sí bọ́gẹ̀ẹ́sì wọ́n rí wọn gbà wálé. Ayé Buhari wọ́n ká àwọn ọmọ wọn rí wọn gbà wálé. Ayé Tinubu àkọ́bí ọmọ lọ́jọ́ fẹ́ jọmọ́. Lọ́wọ́ èmi ṣe máa rìn lélẹ̀. Gbogbo ẹni fásitì mi tó máa ń bú mi. Tó máa ń gbọ́dọ̀ mi bú Tinubu. Lọ́wọ́ èmi ṣe fẹ́ máa rìn lélẹ̀. Wọ́n fẹ́ ṣe show máa lọ wá shoulder pad máa kó séjì kábàáyì. Máa yẹ kó yẹ yín pé dáàdì mi ń ṣiṣẹ́ sẹ̀. Àkọ́bí ni sẹ̀. Ọmọ olódò ni sẹ̀. Ẹgbẹ́ tẹ́rìsì wọn máa ń gbórí sí wọn ń gbégẹ̀ sí. The stubborn politician, the ọgbà politician, the ọgbà lórí politician, the dágbọ́dá ṣoko politician olórí gbaná ni gbaná ṣoko politician ó yí lórí bàbá yẹn ó ta. Gbogbo ìdá wọn bú mi. Gbogbo dákẹ́ kọ̀wé ẹ̀. Ọlọ́ni ti dákẹ́. Ọlọ́ni ti dákẹ́. Ìgbẹ́ olómi tó máa yà. Dákẹ́ bo àwọn apolówó ẹ̀ pa. Àwọn apolówó ẹ̀ pa. Àkọ́bí ni sẹ́. Ọmọ olódò ọdẹ ni sẹ́. Ọmọ olódò ọdẹ ni sẹ́. Ẹni tó bá dùn kó lọ jẹ sódà. Bí ṣe máa rí sí lélẹ̀. Tó bá pàdé mi. Tí má ṣe báyìí. Ẹ bá sọ pé kí ló ṣe mí o. Mo ń ṣakọ ni o. Àkọ́bí ń dára ọmọ àkọ́bí ń ṣakọ. Àkọ́bí ń dára. Rasta, thank you. Thank you, mo ti ń gbowó àdúrà. Ẹ̀rọ. Ẹjọ́ ṣe second time Tinubu tó ṣú àbí oṣù lọ. Obi 419. Ó ṣe àwọn tàkọ̀bí sẹ̀ wọ́n ń bó mi lọ ní lórí TikTok. Wọ́n ṣe à ń bo fún mi lọ ní. Ẹ bá mi bo. Ẹ bá mi láìkè tó jẹ́ gbogbo èèyàn tó láìkè. Kí ló máa já yín sí lọ? Yorùbá wí ní sẹ̀. Yorùbá wí ní sẹ̀. Àkọ́bí ní sẹ̀. Ìjọba máa rìn sí lélẹ́yìí o. Ẹni tó bá tẹ́ lọ́hùn kó má kí mi o. Àsìkò gara ni mo wà. Tó bá pàdé mi má kí mi o. Àkọ́bí ní sẹ̀. Tinubu ní sẹ̀. Ọmọ olódò ní sẹ̀. Tó bá pàdé mi má kí mi ṣe máa rìn sí lélẹ́yìí. Àsìkò gbéraga ni mo wà. Màá gbéraga pa. Èmi ò ṣe Sunday Igboho. Sunday Igboho ni ò ń gbéraga. Èmi màá gbéraga pa. Peter Obi olófo olóhùn lè má wà láìfù ní 2027 election. Ta ló fẹ́ pa ẹnìkan kò pa. Àtíkù náà halẹ̀. Ẹ̀mí àwọn dọwọ́ ẹ̀mí àwọn opposition ẹ̀mí àwọn dọwọ́ Tinubu. Ṣé Tinubu ló mọ́kọ́ ẹ̀mí yín dání? Ọ̀nà àgbọ̀ explain táyà. No evidence. Kò sí evidence. Tinubu, if you love Tinubu, ẹ bá mi kọ sí comment section. Aláì lẹ́yìn iṣẹ́. Àkọ́bí ní sẹ́. Ọmọ lọ́dọ̀ sílẹ̀ jà máa ní sẹ́. Tó bá tẹ́ ẹ lọ́rùn lọ mu sódà. Ó lè dọ̀ láǹsì. Bàbá ẹ má dojú tì mí torí Ọlọ́run Tinubu. Ẹ má dojú tì mí o. Ṣé rí bó ṣe ń lọ ẹ̀rọ bàbá wa sí lọ bó ṣe rọra ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Yes, ẹ ká ṣe ṣò. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi Yorùbá wuyì lórúkọ mi. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tíṣò yìí bá bá yín Yorùbá wuyì lórúkọ mi. Yorùbá wuyì ni mò ń jẹ́. Èyí ni 10th of July 2026 ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2026. Ẹ bá máa ibi ṣe ń sọ̀rọ̀ o. Ẹ bá máa ibi ṣe ń sọ̀rọ̀. Lẹ́yìn bóyá kì í ṣe show. Bẹ́ẹ̀ tí mi gbọ́dọ̀ gbọ́ good news yìí kì í má ṣe show. Bẹ́ẹ̀ oríire ni o lórúkọ jẹ́ oríire ni o. Bẹ́ẹ̀ mo fẹ́ kí èèyàn bíi méjì ẹ ṣeun mo fẹ́ kí èèyàn bíi méjì bá mi pè wọlé tí wọ́n lè bá wa ṣe ìwúre fún àwọn ẹbí bàbá wa Oyèdòkun tíṣà tí wọ́n pa. Ká bá rántí ẹni tó wà láyé ká rántí ẹni tó ti kú. Mr. Michael Oyèdòkun nìkan kọ́ náà pa o. Tíṣà méjì ni wọ́n pa.
tíṣà kejì yẹn mi ò rántí orúkọ wọn àwọn nìbọn bà ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n di pé wọ́n kó wọn lọ ká tó máa wá ṣe congratulation ká tó máa wá jó ká tó máa yọ̀ so much mo fẹ́ kíyàn méjì wọ́n bá mi pè wọlé ìwúre aláàfáà ló fẹ́ ṣe ni oní kírísítẹ́nì ni oníṣẹ̀ṣe ni ìjọba mi pè wọlé ká kọ́kọ́ ṣe ìwúre fún àwọn ẹ bá wa gbóhùn sókè. Hello. A kú oríire ni. Oríire ni o. A kú ìdùnnú congratulations. Congratulations. Ayé la gbé abẹ̀nú. Bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ̀ ní dààmú. Ọlọ́run àtúbọ̀ mú adélẹ̀ lérí o. Àṣẹ o. Ṣé adúpẹ́ o. Adúpẹ́. Ìpè yín ò já sásán, ìpè yín ò já sí wàhálà. Ẹ ṣe kú oríire. Adúpẹ́. Ẹ máa mọ̀ ṣe o. Àṣẹ bàbá mi. Ẹ ṣeun gan. Adúpẹ́. Báràn ló wà níwájú mi báyìí. Ẹ̀yin tí ń gba bàrán ó ga o ẹ̀yin tí ń gba bàrán ó ga o. Àní báràn ló wà níwájú mi báyìí tí mo fi ń yayọ̀. Òun náà ni mo sọ mo lẹ́yìn tí ń gba bàrán rẹ̀ tí ń gbà ẹ̀ tí àwọn èèyàn tí ń mú nǹkan o èmi kò máa lọ mú nǹkan o èmi kò máa mú nǹkan àti mú nǹkan sí o. ẹ ti mú nǹkan ọmọ ọ̀kadà gbàngbàngbé. Hello. Àti sẹ́ndì tí ń sin yín ẹ̀rí gbà ni. Ẹ bá mi sẹ́ndì ẹ ṣe gan. Sẹ́ndì tí ń sin yín ẹ̀rí gbà ni. Ó dà mo ti gbọ́ kò sí wàhálà ẹ ṣe bá. Àti sẹ́ndì ẹ̀ sí yìí. Ó dà ẹ ṣe gan bàbá mi. Àwọn èèyàn ti fẹ́ pè péjì fóònù wọ́n fẹ́ pè ti ẹ̀yà ẹni sùúrù ẹ ká máa pa tó ti pè wá. Bàbá mi o Àkànbí you no go die ẹ̀bẹ̀ mo ń bẹ̀ ẹ́ lọ́hùn o àpadà sábúrú má gbé bala kan bí wá aláì whatsapp mi ó ti jáwọ́ Ògún gbọ́ o ó ti pé whatsapp ti hangi whatsapp mà ti hangi nǹkan dé Ògún dé mo dàrú ìjọ tó lọ lọ́hùn ọ̀pọ̀ wọ́n dẹ̀ pé fún ẹ jẹ́ kí n Ọlọ́run ṣe Ọlọ́run o àwọn ọmọ ayé ẹni sùúrù ẹ ká máa pè yín padà bá ṣe ń pè wá rẹ ayọ̀ ti bẹ̀rẹ̀ ìdùnnú bẹ̀rẹ̀ ayọ̀ dé ìdùnnú dé ayọ̀ dé ẹ jọ ẹni sùúrù torí ọ̀dọ́ bá gbọ́n sókè. Congratulations yo. Adúpẹ́ pẹ́ òkun. Gbogbo yín tẹ́ jáde àmọ́ tẹ́ pariwo ní gbọmọ lọ́wọ́ kankan ní. Àṣẹ. Gbogbo yín ló máa dayọ̀. Àṣẹ. Gbàdúrà fún bàbá. Ẹni tó ń pè ní ẹni sùúrù màmí ẹni sùúrù mà. Màmí ẹni sùúrù àṣẹ Èdùmàrè. Wọ́n á ràánú gbà. Wọ́n wá gbàdúrà fún àwọn tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù. Ọlọ́run á rọ̀ àwọn ẹbí wọn lójú. Àṣẹ. Gbogbo àwọn ẹbí wọn pátápátá gbogbo nǹkan tí wọ́n ti sọnù látara àwọn ènìyàn yìí. Ọlọ́run ó ṣàánú wọn. Àṣẹ. Á rántí wọn sí rere. Ẹ bá wa ṣàṣẹ. Ọmọ tí sídìí ọmọ yẹn máa ṣoríire. Àṣẹ. Àwọn tí wọ́n wá dé tí wọ́n dé kí ìjọba jọ wọ́n bá wa ṣe nǹkan gidi tó tangible fún àfikù yẹn. Wọ́n jọ wọn kéékèèké yẹn. Wọ́n ṣe sáyẹ́sìpù kan bá wa fún wọn. Bíkọ́ wọ́n ìyá tí ò jí tí wọn ò jẹ́rí náà lọ jẹ́ inú igbó. Kábíyèsí Ọlọ́run. Tí wọn náà lọ jìyẹ àwọn kan náà ṣẹ̀. Wọ́n ní àwọn bàbá ti ṣẹ̀ ọmọ eyín kan ọmọ lágbèjì. Ohun kan tó ènìyàn kí ìjọba jọ mo bẹ̀ bàbá Bọ́lá Tinubu. Ojú òní tì wọ́n o. Bí ọdún tó ń bọ̀ yìí àwọn náà tún máa ṣe lágbára Ọlọ́run. Ẹ̀mí wọn á dẹ̀ dùn fún wa. Wọ́n jọ torí tọ́lọ́. Ẹ ṣe ìyá mi ẹ kú iṣẹ́ ẹ kú ọ̀rọ̀ ìlú ojú òní tì ẹ̀jẹ̀ fàyè lẹ̀. Ẹ jọ 2 minutes náà ni o ẹni bá ti wá gbé kọ̀ọ̀lù ẹ̀ ẹ bá wa ṣe ní 2 minutes ẹni bá ti wá pè lẹ́ẹ̀kan ẹ stop 2240 nọ́mbà yìí ti padà sẹ́yìn so bí ara lè pè yín the next 30 minutes because ẹ kó pè continuously ẹ bá wa gbóhùn sókè. Hello àǹtí. Màámi ẹ̀ ní dààmú àṣeyọrí o. Àṣeyọrí ni akóríire.
ẹ ṣé gan o, ẹ Yes, ṣé ma. àìsinmi àìsùn Ah, bẹ́ẹ̀ dé láti ibi iṣẹ́ tẹ́ ẹ bá sùn ẹ tún máa sọ́nà ní òṣàlẹ̀ Yorùbá gbè yín àṣẹ, àṣẹ, ẹ ní gbọ́mọ sí láyé àṣẹ ifá, àṣẹ, 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 ẹ ní ríbi lórí àwọn ọmọ ìrọ̀lẹ́ àṣẹ, níbi àwọn tí àṣẹ, yóò ní ríbi lórí àṣẹ, yín àṣẹ àti gbogbo wa náà. Agbára Àjọṣe ni àti gbogbo wa náà. orí ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé wà nílùú Amẹ́ríkà gbogbo ara àtọwọ́ yín lẹ fi ń ṣe àti àìsùn yín lẹ fi ń ṣe ó máa gbè yín níjà fún Àṣẹ, ìkìlì tẹ́ bá dé àṣẹ o, àtàwọn ọmọ yín. àṣẹ, àṣẹ, ṣé rí àdúpẹ́. bàbá yẹn Ọlọ́run tó bá a fún lẹ́mìí gígùn àti àlàáfíà Bẹ́ẹ̀ ni. láti gba gbogbo nǹkan tá à ń fẹ́ fún wa. Àṣírí Ṣèyí Mákindé ṣé mo pé máa ń sọmọ ní ọ̀rọ̀ náà akálòlò lèmi pé mo ń wo Ṣèyí Mákindé yẹn pé kò ń ṣe Yorùbá pé bóyá Fúlàní ni ṣé mo pé máa ń sọ mo ti sọ sẹ́pẹ̀tà lórí péjì yẹn wípé ìwà tó ń Fúlàní pé káṣírí ẹ̀ máa tú fọmọ Fúlàní ni òfin jẹ́ kí ni òfin gba Àdìsá tí òfin gba láyè kó lọ síbẹ̀ yẹn kó lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀ Ọlọ́run dẹ̀ ti wá Ọ̀ṣàlẹ̀ wa ó ti tú àṣírí àwọn alálẹ̀ ti tú àṣírí ẹ̀ títa báyìí ní ìsìn àwa máa mọ̀ wọn ara wa máa mọ bí ta máa dojú àdúrà kọ báyìí ní ìsìn torí pé àlọ́ lámilámi ni ọ̀rọ̀ tiẹ̀ jẹ́ àlọ́ lámilámi lọ́lọ́ àlọ́ lámilámi ni àrọ̀ wa kò ń kojú wẹ̀ ni o lágbára ló máa kó lórí òun àtàwọn ẹlẹgbẹ́ àwọn ẹlẹ́kìísà tó ń pààyàn kí lọ́jọ́ máa kó papọ̀ lọ sí ìlú ibi tó ti wá lágbára Ọlọ́run ẹ ṣeun yàrá ẹ ṣeun Ọlọ́run wá gbalẹ̀ wa fún Ọlọ́run wá lọ́rẹ̀ ọ̀lẹ́ àwọn Fúlàní pápá òdìbò fún bàbá àmọ́ àwọn gan ti dúró àwọn akẹ́lẹ́ máa dìbò fún wọn máa fòtì lẹ́ẹ̀mẹ́wàá fún wọn. ó ṣe àkànbí ọmọ lọ́dọ̀ ṣẹ́jà wà. bàbá yìí mo máa ń sọ fún yín lórí ìgbìmọ̀ ẹ máa ń gbọ́ tí máa ń sọ pé bàbá yẹn fẹ́ ṣe ṣùgbọ́n omi ti pọ̀jọ́ kan ní àwọn olórí burúkú ìlú òjò rọ́nà tó bá ti fẹ́ ṣe báyìí wọ́n máa ń jẹ́ ọ̀nà ní jẹ́ máa ń sọ kíláká lólò lèmi máa ń sọ wípé bàbá yẹn múra àti ṣe. ẹ ṣe màámi 2 minutes la máa lo bíkọ́sà èrò pọ̀ ìdẹ́gbẹ̀ ti fún. Ọlọ́run ọba àtúbọ̀ tú àṣírí àwọn tó àwọn ọ̀dàlẹ̀ ìlú wa. ọmọ Yorùbá wọ́n yẹ gbà wọ́n dé ẹ̀jẹ̀ wà fìdíláǹtì o wèrè làwọn pípù yìí o wèrè rẹ o wèrè ni wọ́n o kò sí tí wọ́n lè dáná rẹ̀ ẹ̀jẹ̀ wà fìdíláǹtì o ẹ bá wa gbóhùn sókè o inú mi ṣe àdùn ẹ bá wa láìkì ètò yìí kí ló dé mi ò gbọdọ̀ bẹ̀yìn lórí iṣẹ́ ìkẹtọ́ láìkì ẹ o ẹ bá wa mute sà tó bá ti kọyàn máa pè é lórí TikTok ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ jọ̀ọ́. hello ma. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín o. yes ma. a kú oríire o. yes ma o. irú òtún ní ṣẹlẹ̀ mọ́ àṣẹ o àṣẹ àníwíwé ẹ̀ mọ́ ẹ ṣe ìyá mi. nǹkan bíi méjì mẹ́ta kan lèmi kàn fẹ́ sọ. ẹ bá wa ṣe láàrin ìṣẹ́jú méjì. Ọ̀yọ́ state government àwọn teachers méjì tí wọ́n kú yẹn they should start forthwith láti lè ṣe gbogbo nǹkan tó tọ́ sí wọn ní ẹ̀tọ́ when it comes to gbogbo nǹkan tó yẹ fún gbà pátápátá àti compensation fún wọn because wọ́n kú lẹ́nu iṣẹ́ ni ìdípọ̀ kan dédé kú ìyẹn lọ bẹ́ẹ̀ number 1 number 2 olódòdẹ pẹ̀lú ògbọ́n náà second time wọ́n gbọ́ Ọlọ́run ó máa bọ́ sí fún number 3 adúpẹ́ fọ́lọ́run lọ́wọ́ ìbò tó bá sí doggedness bàbá yẹn wípé àdépẹ́sẹ̀ òun máa lọ sínú igbó yẹn wà láì bí gómìnà ṣe máa jókòó láláì ní ṣe nǹkan kan yìí. bẹ́ẹ̀ni. number 3 jẹ́rí olórí burúkú tó pèrè ní ààrẹ ọ̀nà kí ló ẹ má pè láàrẹ ọ̀nà kakanfò mọ́ ààrẹ òṣì bàbá òfò ààrẹ òṣì bàbá òfò òun ni Gàníyà wèrè tó bìnrin ni. ó dà ìyá wa ẹ ṣe gan ẹ kà sí pápá ká máa ló 2 minutes ẹ kà máa jẹ́ ní 2 minutes àwọn tó fẹ́ fún wa ní information minister wọ́n wà lórí ètò yìí wọ́n ti dé wọ́n fẹ́ fún wa ní information ẹ kà sí pápá ẹ bá wa láìkè ètò ẹ bá wa láìkè ètò yóò bàbá mi o. You no go die. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ lọ́hùn o. Àpadà sábúrú. Má fi bala dìsá wa. Má fi bá májà sọ́lá wa. Má fi bala kàn bí wa. Má fi balẹ̀ Yorùbá àti a. Àwọn information minister ti dé ọba ti pè é bá wa gbé kọ́ọ̀lù bá wa dá gbóhùn sókè ẹ ṣeun. Hello. Yes, pápá pàṣẹ àdáni lóhùn o. Yes, ma, ẹ kó ètò ẹ ṣeun gan. Àjọ ń ṣètò ní o. Ọlọ́run á máa
Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Àṣẹ o àti gbogbo wa o. Àṣẹ. Orin kékeré kan kò fẹ́ sáré kọ o. Ó yẹ kọ́. Praise the Lord, victory at last, glory o, hallelujah, glory hallelujah, praise the Lord, victory at last, glory o, hallelujah. Adúpẹ́, God bless you, sir. Olúwa mo gbàdúrà fún ìdílé bàbá tó kú ìyá àti àwọn tó kú. Ní orúkọ Jésù, Olúwa bá mi tù wọ́n nínú. Àmín Jésù. Olúwa bá mi tù wọ́n nínú. Àmín Jésù. Olúwa bá mi tù wọ́n nínú. Àmín Jésù. Olúwa Ọlọ́run alágbára o. Gbogbo ìdílé yìí tí wọ́n ti àwọn agbénipa tí wọ́n ti pa ní orúkọ Jésù, Olúwa Ọlọ́run alágbára. Bá mi ṣe ọkọ fún wọn, bá mi ṣe ìyàwó fún wọn. Àṣẹ. Ní orúkọ Jésù, gbogbo nǹkan tó máa jẹ, tó máa mú, Olúwa má jẹ́ kó wọ́n wọn, Olúwa. Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kó ṣáì láti àwọn bàbá tó kú yẹn dẹrùn tó pa ẹ̀wọ̀n tó kú yẹn. Ànídákẹ́ lórí ẹ̀. Ànídákẹ́. Ọmọ àṣẹ kan lórí ẹ̀. Ọmọ wọn kúrò nílùú yẹn o. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ bàtẹ́ ní kú díẹ̀ ká máa sọ. Díẹ̀. A máa ṣe tí ò lọ́ọ́ lágbára Ọlọ́run. Ọlọ́run má balẹ̀ Yorùbá jẹ́ o. Adúpẹ́. If not ni àwọn pípù yìí wọn ò bá ti máa wá sílẹ̀ Yorùbá kó máa wá jẹ́ àwọn èèyàn gbé léraléra. Àkànbí òṣèlú náà bá gbóhùn sókè. Ẹ bá gbóhùn sókè àti pé kọ́ọ̀lù yín o. Mo ti ṣe ẹgbẹ́ oníjàdúrà àmì sí fún yín o. Ẹ ṣeun. Ọlọ́run ṣàánú ni wọ́n Àṣẹ. Ètò mo fẹ́ sọ̀rọ̀ pé adúpẹ́ fọ́lọ́run tí Ọlọ́run tó gba àwọn ọmọ yẹn dé. Adúpẹ́. Ṣùgbọ́n ṣe rí i pé wọ́n ṣe àgbọ̀n dé yìí ká tó wá tó ń múra ká má fi inú gbó wálẹ̀. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú àwọn agbésùnmí. Ká má fi inú gbó wálẹ̀ tẹ ẹgbẹ́ ìyẹn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá. Wọ́n mọ̀ pé inú gbó wa ó ṣe pàtàkì. Wọ́n mọ̀ pé ẹ̀mí wa ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni. Ìgbò táwọn ẹ̀dìbò fún bàbá Tinubu kọ́ ni pé bóyá kínní. Nítorí pé bàbá Tinubu ṣe ni pé kọ́rọ́ṣà Yorùbá wọ́n gbàgbé wa. Bẹ́ẹ̀ni. Wọ́n gba Yorùbá lè ṣe fún wa. Bẹ́ẹ̀ni. Ká kú pẹ̀lú àwọn ẹranko yìí. Bẹ́ẹ̀ni. Ìyẹn mẹ́sẹ̀jì ẹ̀jí pẹ́lẹ́sẹ̀ yẹn wà. Ó tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run tó ṣe èdè tó ṣe ìran kọ̀ọ̀kan ó fi èdè ó fi ṣàṣírí ni. Bẹ́ẹ̀ni. Ó ṣàṣírí ni. Ó yẹ kí àwọn Yorùbá ká mọ̀ pé àṣírí ni. Nígbà tí àwọn ọmọ àyẹ̀ ti wọnú wa wọ́n ti gbọ́ èdè wa. Tó jẹ́ pé á mọ̀ pé àwọn eléyìí Yorùbá ni wọ́n. Yorùbá wọ́n sì ṣe Yorùbá. Torí pé ẹ ò lè jẹ́ Yorùbá kí wọ́n máa pọ̀ mọ́ Yorùbá lójú ara ẹ kí Yorùbá máa dùn. Ẹ fún ọ̀tẹ̀ fínánsì mídíò ní obìnrin tí wọ́n bá sùn yẹn bí eléwó omi bọ́ lójú mi ni. Ó lágbára kódà wọ́n pè mí gan látòkè pé Yorùbá wù yìí kí lè tó sẹ́ ẹ má jẹ́ lọ síbẹ̀. Gbogbo àwọn tí wọ́n kò náà wọ́n try kí wọ́n tọ́jú wọn wọ́n fọ́ ni wọn dà tó gbogbo ẹ̀ ọ̀pọ̀pọ̀ nǹkan ni wọ́n ti ṣe fún gbogbo wọn. Ọlọ́run kó ṣàánú wa adúgbò fọlọ́run kí n má sọ̀rọ̀ jù. Ẹ ṣeun gan. Ó yẹ bá wa láìkè ètò yìí ká tó gbé àlejò wa wọlé bá wa láìkè ètò yìí. Ẹ bá wa láìkè tó bá yẹ kí n bínú sí yín o kí ló dé bá yẹ kí n bínú sí yín o kí ló fa nẹ́ẹ̀sì náà àṣàmà mi àgbà Yorùbá wí àwa CNN you just confirm it àwa ti gbọ́ mo sáré tó pàǹgolo mi pọ̀ ní. Ó yá ẹ bá wa láìkè ètò yìí bá yẹ kí ló fa nẹ́ẹ̀sì náà kí ló yìnbó má mi àgbà mo fẹ́ẹ́ fà bàbá mi mo láìkè àwọn òyìnbó tó máa ń sọ ẹ bá wa gbóhùn sókè. Àpò oríire o. Oríire ni o, CNN ni wá dé. Àpò oríire. Information minister. Ó yá. Ó ṣe yìí ná ààrẹ fùfú. Ààrẹ fùfú báwo? Ó ṣe yìí ná. Ó dàbí pé wọ́n ní ààrẹ Gàníyàtì ló gbà wọ́n lẹ̀. Mi gbọ́ nǹkan tẹ̀sán nẹ́tíwọ̀kì yìí. Ọbẹ̀kìdé bá pa mí o, ẹ fọ́ pẹ́ ti dé. Ojú ti ti òun àti ṣe. Mo máa ń sọ mà. Ojú ti ti òun àti ṣe yìí Mákindé. Kò lè yé wọn. Wọ́n máa fìyà jẹ Ọ̀yọ́ State. Ọmọ Yorùbá ẹ̀kọ́ lélẹ́yìí o. We must not miss this opportunity. Bẹ́ẹ̀ni. Ṣẹ́gbọ́n mi mà. Wọ́n fẹ́ kí ọ̀rọ̀ títí wa kó dàbí ọ̀rọ̀ àwọn ọmọ ìṣíbọ̀ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, àkọ́bí ní níbo. Àkọ́bí ó burúkú. Tinubu yarí mà. Nígbà tí Sunday Igboho ń fly drone, tán mọ́nítọ̀ òun pé wọ́n ti fẹ́ dẹ́kun tọ́nu o. Bàbá Èkìtì ẹni sùúrù. Ṣé ká bàbá Èkìtì lẹ̀ tó ń fa ẹja àbèrè o? Òkè bàbá nípa ajá
kò sígbà tá a ní fàájà. ṣé ká fi bàbá Èkìtì lẹ̀ tó ń fàájà? ṣé ká fi bàbá Èkìtì lẹ̀ tó ń fàájà? wọ́n ní ẹ̀fà jẹ́ báwa láìkètò ìkọ́ máa fàájà lọ, wọ́n ní ẹ̀fà já. ohun tí à ń jẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. nígbà tẹ́nìyàn kan bá jáde síta tó ń condemn Nàìjíríà mi tó ń condemn Nàìjíríà police torí ìlara kò yẹ ká máa fly globe kò yẹ ká máa ṣe kámẹ́rà kò yẹ ká máa ṣe kinní. fàájà night. àwọn bandit yẹn nígbà tó rí pé wọ́n ti track wọn dé border Nàìjíríà and Benin Republic lọ́wọ́ wọn fi bọ́. bàbá Èkìtì ẹ ti àgùn ẹ ti ń tàṣírí. kudos to Nàìjíríà mi. ayé ìdàgbé sọlá sí àlè ọ̀sẹ̀ Ìgbòho tí a. káwá bẹ ààrẹ onífùfú wọn ké wúrẹ́ mi náà lọ bíbẹ̀ kó wá bá mi gbà á lẹ́ o. ààrẹ onífùfú wọn lábẹ́ jáde. Èkìtì ti dé ọ̀rọ̀ yín ti sú mi. That was the reality ma. Ẹ wo ọ̀hún pé kẹ́lẹ́ yẹ ká kiri àwa lórí àwọn tó ṣe release ká wá sọ̀rọ̀ lórí interview kí mú ọmọ burúkú ọ̀tá ìran Yorùbá yẹn tó ṣe. Àwọn kan tó láti jẹ́ pé ìlara wà nínú ọkàn ẹ̀ kò fẹ́ kí ìran Yorùbá ó gbérí. Ó ti Ọlọ́run àti ìjọba tó wà lórí àpèrè nísìnyí Ọlọ́run kì í ṣe ọ̀rẹ́. Àdẹ̀fẹ́ kọ́ sí ọ̀rẹ́. Ṣẹ̀gbọ́n mi kí tẹ bá wo interview tó ṣe. Ẹ̀mí àwọn tó wà nínú igbó kò tẹ́ ẹni mínì tí ìkọ̀dẹ́mẹ ẹni tó ń try tó gbìyànjú ìwọ́dẹ̀rẹ́ ó ṣe kankan ó dìde agbẹ́dá wáìtì náà ni pẹ̀lú igi òró lọ́wọ́. Igi òró? Àárẹ̀ àmọ̀là yẹn ní. Kó máa sọ wípé wọ́n fẹ́ kí olórí jagunjagun di méjì ní ilẹ̀ Yorùbá. Orí kó ẹ̀jẹ̀ tó yẹ kó máa bí Yorùbá máa bí léèrè pé ta ló fi jẹ́ olórí jagunjagun. Ọmọ Yorùbá èmi ò ṣe olóṣèlú o mi ò dẹ̀ campaign fún bàbá Bọ́lá Ahmed Tinubu o ṣùgbọ́n ẹ já ronú wa wò Àtíkù ò lè ṣe wá lóore Òbí ò lè ṣe wá lóore we must not miss this opportunity. Ìbọn AK-47 láwọn Fúlàní tó fi ń tẹ́tù wá yìí o. Bẹ́ẹ̀ni. Mo wo fídíò kan lẹ́nìí mà àsárídòkúbọ̀ ń jáde nínú mọ́tò ẹ̀rọ pé ààrẹ orílẹ̀-èdè ni. Bẹ́ẹ̀ni. Níbi tí Jonathan ró wọn lágbára dé. Bẹ́ẹ̀ni. Bóun lọ̀bọ ṣe sorí tí ìnàkí Yorùbá ò ṣe. Bí a bá ní orí ọ̀fẹ́ pé Tinubu wà ń bẹ̀ náà tí a bá rú ọmọ Yorùbá lágbára màmá mi ẹ jẹ́ kí n sọ kankan fún yín mà. Bí Fúlàní wọ́n ṣe náà burú tó yìí tí wọ́n tẹ́sì tó ìjọ òun lè rí kọ́lọ̀ sí Niger Delta. Bàbá Èkìtì yẹn dẹ̀pẹ́ tí lórí péjì Yorùbáwùyí láàárọ̀ yìí. One of the most terrorizing terrorists wọ́n ti mú ní Delta ní ìjẹta. Abubakar Usman ó wà lórí YouTube Yorùbáwùyí. Live and direct ni wọ́n mú. Ṣùgbọ́n ẹni tó jókòó pẹ̀lú ọ̀pá òró information minister. A minister of strategy ó ṣà máa rojọ́ lọ ní ẹnu ẹni yọjá a máa condemn ẹni tó ń ṣe Yorùbá járonú o this is opportunity láti ṣẹ́rí wọ́n ní ọwọ́ ẹ̀ ò tí ì tẹ̀kú dà òun béèrè ikú tó pa bàbá ẹ̀ àtẹ̀kùyà ló ń tọ́ máa jẹ. Bẹ́ẹ̀ni. Tí Tinubu ò bá ti tí a bá ti fún Tinubu lórí ọ̀fẹ́ láti ró ìran Yorùbá lágbára náà màmá mi àbọ̀ for life. For life. Ọ̀rọ̀ orí bàbá Èkìtì oríṣẹ́ kìí ṣe pé tàwọn ọmọdé yìí ó máa dàbí ti ṣíbọ́gẹ̀ ni mo ní adákẹ́jẹ́ àbí èṣù ní Tinubu ó mọ tó ń ṣe tí the Minister of Defence Christopher Musa ẹ jẹ́ ká dúdú pẹ́ náà lọ́wọ́ ẹ̀ náà. Christopher Musa àbá o. Ó ní ẹni ọ̀fíìsà tó bá dúró di ọ̀dà kó tó ṣù kí bandit. Only we will treat you like a bandit. Like a bandit, yes. Ma, only a person dey go tá rí jẹ ni ma. Ẹ máa múra àwọn lọ sí Kwara o. Ìgbòho máa sọlẹ̀ sí Kwara bìgà. Ẹ má bẹ̀ Àbẹ́kìtì ẹ má bẹ̀ kíní yìí. Mi ò tí bẹ̀ tán, mo sì ń jẹ́ lẹ́sẹẹsẹ ní. Ọ̀rọ̀ Àbẹ́kìtì ti sú mi. Information minister ààrẹ onífùfú á tún lè rí ẹjọ́ rò ìrònú ìkòkò ló máa pàjá ló bá pa wọ́n. Bẹ́ẹ̀ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu yìnyín kẹ́ni ó ṣe mí ẹ ṣeun o. Adúpẹ́. Ẹ ṣe gan. Adúpẹ́. Ẹ jẹ́ ká mọ̀ pé a ní bàbá
ta ló sọ pé àní bàbá káyì àní bàbá ta ló sọ pé àní bàbá káyì àní bàbá Àkànbí Tinubu bàbá wa káyì àní bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn abiyamọ ti sọ̀rọ̀ tínú pé kì í ṣe pé ṣíbọ̀gẹ̀ ti ara ẹni ṣùgbọ́n bàbá Tinubu nínú ìran Yorùbá ò ní rí bẹ́ẹ̀. bàbá Èkìtì tí wọ́n tẹ̀yìn tó bá jókòó níbí kan mà tó ń kọ̀dẹ́mu Nàìjíríà àmì tó ní wọn àmọ́ṣẹ́ torí pé wọ́n fly drone Amẹ́ríkà tẹ̀wá yẹn tí àwọn Amẹ́ríkà máa fly drone máa fly everything ní jẹ́ẹ̀tì gbogbo ló máa fly. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Gani ibo ló ti kọ́ṣẹ́ ogun tó fi wá ń pera ẹ̀ ní olórí jagunjagun ilẹ̀ Yorùbá. jagunlẹ̀ ní gbogbo mo tí gbogbo wa ò bá kó ẹnu bó Gani ẹ̀mí ọmọ Yorùbá tó máa fi ṣòfò sípò. bẹ́ẹ̀ni bàbá Èkìtì mo fura sí kinní kan mo rí kìtà yébè lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń wò mí àti bàbá Èkìtì náà ní ìgbà tí ìró ẹkùn ti bọ́ta bàbá Èkìtì ṣé ẹ rí pé àǹjínigbé ńlẹ̀ Yorùbá ẹ rí pé dàbẹ̀ ni pé ó mọ́wọ́ dúró díẹ̀. ẹ jẹ́ kí yìí tì í ní kankan mọ́ ẹ jẹ́ kí yìí tì í ní kankan. mo ní bìlà kan tẹ́ ṣe fún wa tọkọ ìlú ẹkùn sí mà. tẹ́ ẹ bá mọ ìlú kan lọ́dọ̀ wa tẹ́ pè ní Ọ̀tún. Ọ̀tún Èkìtì. Ọ̀tún Èkìtì yẹn ní bọ́dà wa àti Kwara. tẹ́ bá ti kúrò lọ́tún Èkìtì ẹ lọ sí ó ti di ẹ̀kan méje lẹ́ ń lọ yẹn ti wọ Kwara. ibẹ̀ la lọ lẹ́nìí mà mo ṣe ń wọlé ni o àwa mú ìyìnrere ìlú ẹkùn wọlé ṣé ẹ rí bí wọ́n ṣe rí wa báyìí pẹ̀lú aṣọ ìlú ẹkùn àti káàpù ẹkùn àwọn Fúlàní yẹn wọ́n sáwọ́ gbé lọ ní. kódà mo ní fídíò kan tó ń sin di ẹrù wọn báyìí. àwa rẹ́rìn-ín màmá mi àwa rẹ́rìn-ín mọ́tò tá a gbé lọ tún ṣe ọba yìí tì láàrin inú igbó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ làwọn bá tuntun gbé bàbá ẹja dúró kó tutù nígbà tá a dúró dèmà mọ́tò kọjá ká má sọ pé àwọn Fúlàní. irú ẹkùn ní sẹ àdìsá ní sẹ ìyálàjà anybody. irú ìyìnra ẹ lọ́bẹ̀. bẹ́ẹ̀ni mo máa ń sọ di ìrù ẹkùn belong to all the Yorùbás. bẹ́ẹ̀ni ojúlówó ọmọ ọkọ ni o. bẹ́ẹ̀ni ojúlówó ọmọ ọkọ. bẹ́ẹ̀ni. ìjẹta over 80 àwọn ọmọ OPC Gani náà wàá bá wa pé kájọ káópù géètì fún àwọn náà fẹẹ jọ yẹn àwọn nínú ẹ lọbọgà yín wọn wá ní tó bá jẹ́ pé ọ̀dọ̀ ní òfìfẹ lá máa kó wọn lọ kán lọ búra ìwé ẹkùn ní sẹ. màmá mi ẹ máa gbọ́ mi mà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde síta tó ń sọ jágọ̀ àwọn ẹni tó lídìí wọn wá ó ní nígbà tó máa búra nínú OPC nígbà tó OPC sì jẹ́ OPC ó ní ilẹ̀ Yorùbá làwọn búra fún kì í ṣe Gani. ṣẹ́gbọ́n mi mà ó ní ṣùgbọ́n nígbà tí Gani gba èkú dà tán ó yí padà ó sọ̀rọ̀ àìjọ lọ́rùn mọ́ wọn lọ́wọ́. ó ní tó mo ní ẹ dalẹ̀ nìyẹn ó ní bàbá àwọn ò dalẹ̀ torí ilẹ̀ Yorùbá làwọn búra fún ìkan nínú wọn ní nígbà tó ń ti tẹ̀lé Gani ayé wọn ò ní túmọ̀ mọ́ ó nígbà tó lọ wádìí ẹ̀kọ́ wọn ní ilẹ̀ Yorùbá ló ń bá òun jà òun lẹ̀ ló ń gbé wọn ní ìbúra. ẹ gbọ́ kẹ́kẹ́ ti fídíò ọmọ tí mo sẹ́ẹ̀tì sí yíṣẹ́ ẹ ti play ara tí ọmọ yẹn ni wọ́n dá lọ́kọ́ta. mo ti play ẹ̀. tó máa tí a bá tètè gbára wa lọ́wọ́ Gani ààrẹ òfùfú ẹ̀mí ọmọ Yorùbá tó yìí máa wé lọ́wọ́ ẹ̀ sí pọ̀ ìtìgbẹ́ gbogbo wa ká dẹnu bò náà ká dẹ̀ pé bàbá wa Ọ̀wọ́ Adé kó rọ̀ lóyè káwọn Ọ̀yọ́ kó rọ̀ lóyè. lọ́dọ̀ kọ́ ní bọ́ọ̀rọ̀ lóyè sẹ́yìn fẹ́ jẹ Ọ̀nà Kakanfò ni. ẹ máa gbọ́ mi mà ní rákì oyè Ọ̀yọ́ ṣe gbọ́ mi ẹni tó sọ́ra rẹ̀ ní bàbá ràmọ́ wa lọ́wọ́ yìí ní rákì oyè Ọ̀yọ́ ibi karùn-ún ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà ṣe gbọ́ mi àwọn Ọ̀yọ́ Mèsì sì ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ lẹ́yìn Ọ̀yọ́ Mèsì ní Báṣọ̀run lẹ́yìn Báṣọ̀run ní Balógun kó tó wá ká Ààrẹ Ọ̀nà Kakanfò tó tẹ̀ wá fílẹ̀ sọ́dọ̀ ẹ̀dín olórí ogun mọ́ wa lọ́wọ́ tó ń gbẹ̀mí wa tó ń wèsẹ̀ mí wa. mo ti sọ ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀ ń tara yín ni o ẹ gbọ́ mi o I don't go against any religion o but tí ibi tá a bá ti rí òdodo ọ̀rọ̀ tí a bá ti sọ ṣé gbọ́ mi mà tí wàhálà ẹ̀ bá délẹ̀ tẹ́ gbogbo wa lájọ máa jìyà ẹ̀ bí eléyìí tó jà ń jẹ lọ́wọ́ yìí
gbogbo ẹ̀yin tẹ oníṣẹ̀ṣe tẹ gbé ṣẹ̀ṣe dání tẹ bá fẹ́ ṣọdún kan tẹ à ń pe Gani bẹ̀ èèwọ̀ ní Gani fún tẹ pè fún èèwọ̀ ló fi jẹ ló fún wọn jẹ. ṣé ìran bàbá ẹ bọ òkú rí ṣé ìran bàbá ẹ bọ ọ̀sà rí ṣé ìran bàbá ẹ bọ ajérí ọ̀pọ̀ ọ̀ṣun rí tẹ bá fẹ́ ṣe fẹ́síbà kan aláwọ̀ ń gbàṣà ga pápá wa ń gbàṣà Yorùbá ga ẹ mọ̀ pé èèwọ̀ ló fún wọn jẹ alábàjọ tí gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ nílẹ̀ Yorùbá ṣó ẹ̀yin tẹ́ gbé nǹkan ìṣẹ̀ṣe àwọn bàbá wa dání ẹ gbọ́dọ̀ kẹ́ ẹ gbọ́n nínú kẹ́ ẹ gbọ́n níta Gani òun ṣe ọ̀rẹ́ yín ṣe gbọ́ mi Gani òun ṣe ọ̀rẹ́ yín ẹ ṣe bàbá kì í for now ẹ ṣeun gan a tún máa pè yín ẹ̀yin èèyàn mi ṣé ìgbà tí olóyè Sunday Igboho ti gbèrò ẹkùn bọ́ta ṣé ìjínigbé nílẹ̀ Yorùbá sórí ìdí sàbí òrì ìdí congratulations wọ́n ti fi wọ́n lẹ̀ àwọn ọmọ wa lọ́yọ̀ọ́ ti dé àtàwọn tíṣà wa adúpẹ́ pa àdákẹ́ ẹ jọ màámi mo dúpẹ́ Adénúgà thank you for the super stick àwọn ìyá máa lọ sókè o àpò tó kẹ́ mo lọ́wọ́ kì í yà àpò yóò ní gbẹ àpò oríire o congratulations kíkó àṣeyọrí o. Gbogbo alájọ ṣàṣeyọrí o. Gbogbo alájọ ṣe gbogbo alájọ ṣe gbogbo wa ni. Ààrẹ òfu ọ̀pọ̀ yọ́ là sí o. Lágbára Ọlọ́run Yorùbáwùyí iṣẹ́ kan ni mo wá fẹ́ ká ẹ tún ṣe ń sìn mo dẹ̀ mọ̀ fẹ́ máa ṣàṣeyọrí o. Àṣẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ fún ààrẹ wa ìyẹn bàbá Bọ́lá Tinubu. Kíní kan Ọ̀yọ́ pààkì wọn yẹn wọ́n dá àwọn security kan wọbẹ̀ lọ any structure tó bá wà bẹ́ẹ̀ kí wọ́n lọ demolish ẹ̀ wọ́n fẹ́ rí èèyàn bẹ́ẹ̀. Àwọn náà ń gbọ́ báyìí wọ́n wà níbí wọ́n ń gbọ́. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo yẹn wọ́n ń gbọ́. ẹ ṣàṣeyọrí lórí eléyìí Ọlọ́run á fún yín ṣe ṣàṣeyọrí. Ọlọ́run á bá wa ṣe àṣẹ. Ọlọ́run lágbára Ọlọ́run á dé pt náà sádà tiwa náà àṣẹ o àṣẹ ṣàṣeyọrí eléyìí o ojú ti gbogbo àwọn ọ̀tá Sunday. Ojú tọ̀tá ojú tì wọ́n. ẹ ṣé o. Yegede o ojú tì wọ́n o yegede o ojú tì àwọn ọmọ ọ́fíìsì yegede ojú tì wọ́n o yegede wọ́n fẹ́ kí ẹ̀mí wọn ọkọ̀ yóò ní ìbàdàn ọ̀nà mine no go touch ground ọ̀nà mine no go touch ground ẹ bá gbóhùn sókè bàbá mi yegede ojú tàtà o bàbá mi congratulations máa kàn bí ọmọdé rẹ orí rẹ ní. Ẹ̀lú àǹgbẹ́ má gbọ́ wa nínú ilé 2 minutes náà lè máa lò. Ẹ̀lú. À ń gbọ́ yí ọ̀tá pòfo. Tọ́ba ti lóun tó fi ń gbọ́ wa nínú ilé tó kẹ́ pè wá padà. Yegede ojú tì wọ́n o. Yegede ojú tì wọ́n o. Ó lọlẹ̀ pẹ̀pẹ̀. Màá ní ẹ bá mi gbóhùn sókè. Màámi. Congratulations àdúpẹ́. Ẹ̀yin là ń gbọ́ màámi, ẹ̀yin là ń gbọ́. Àdúpẹ́. Àṣẹ. Àṣẹ. Iṣẹ́ tó tutù, iṣẹ́ àlàáfíà, iṣẹ́ oore ọ̀fẹ́, iṣẹ́ ìbùkún, a máa ṣẹ́ lára àwọn ọmọ wọ̀nyẹn. Lórúkọ Jésù gbogbo wọn, ọlọ́àmú wọn lára dá, ọlọ́àmú wọn lára dá torí gbogbo onílẹ̀ kígbe. Èmi báyìí mi tí mo fẹ́ jẹ iná mi máa jẹ lálẹ́ ìkọ́ tí mo ti sáré pé àwọn tí wọ́n kàn lọ́jọ́ ní àwọn náà ni wọ́n ti rí. Mo ti adúpẹ́ dúpẹ́ onífọmọ jẹ́, onífàdà ìṣe, onífọkọ jẹ́, lágbára lọ́gbà tí ilẹ̀ Yorùbá bá máa dé. Ẹnì kọ̀ọ̀kan wà ní pẹ̀lú gbogbo àwọn fáǹsì ẹ̀ pátápátá ní pẹ̀lú lórúkọ Jésù àti ọmọ máa lọ síwájú. Ọ̀rọ̀ yẹn máa dùn létí alájẹ́. Àṣẹ o, ẹ bá mi ṣàṣẹ àṣẹ o. Dùn létí alájẹ́ lórúkọ Jésù wọn ní ilé ẹgbẹ́ ṣe lágbára Ọlọ́run. Ṣé ẹ rí ẹbílẹ̀ kó máa gbẹ mú sọ́kàwé kiri ara ló ń ta bó ṣe pọ̀ kiri bó ṣe rojọ́ kiri ó ti lọ rojọ́ lọ́dọ̀ iná ti Àgbàlá Gabriel ó tún lọ rojọ́ ń bẹ̀ tó ẹ wo a ti borí ọ̀tá àmàlẹ́yìn òdì eléyìí ká máa ṣe jẹ́ àfúrà fún Tinubu ó jọ kó tètè bá àkọ́fẹ́ tí kó bá wá ṣá kó ní kálukú máa lọ ká kúrò lọ́dọ̀ àwọn wèrè wọ̀nyí àwọn tó fìtọ́ wẹ̀ àwọn àpò tí bá ti rántí ọmọ tó sùn lé lórí yẹn ojoojúmọ́ ni mò ń fọwọ́ gbá ọ̀yàn tí mò ń ṣèpè fún àwọn Fúlàní mò ń ṣèpè fún àwọn Fúlàní yẹn ni lẹ́nu lọ́wọ́ ọmọ lẹ́mọ̀ yẹn ó ti rẹ̀ wọ́n kàn máa pààyàn wọ́n ewé náà kan tún ṣe láìpẹ́
ẹ̀wọ̀n a máa borí ọ̀tá a máa rẹ́rìn òjò ẹjẹ́ ti jẹ́ pẹ̀lú mi tó wọlé ọṣẹ́ mo dúpẹ́ ó dàpọ̀. Ó dà màmí ẹ ṣeun. Ó yá àwọn ọmọ ayé ẹ ṣé o, thank you for the video, thank you. Ó yá àkọ́bí ní sẹ́ aláì ògún gbọ́ inú mi ṣàdùn, inú mi inú bí olè tó gbọ́kẹ́ ata ni. Ẹ dákun ẹ̀hún Iswat bá wa gbóhùn sókè o, Iswat bá wa gbóhùn sókè lórí TikTok, Iswat ṣe wà ń bá wa gbóhùn sókè. A máa drop yín o, èèyàn kí wọ́n sórí péjì wa wá dúró síbẹ̀ o. Yegede o ojú tàtà o yegede o alóòsàn pa àní bàbá káyì àní bàbá àkọ́bí ọmọ olódò ṣẹ́jàmà bàbá wa káyì májàsọ́lá bàbá wa káyì àní bàbá alóòsàn pa àní bàbá káyì àní bàbá ẹ bá gbóòsókè. Jẹ́rí ògo plus ògo ìsíkọ́tọ̀ àṣeyọrí. Ògo plus ògo ìsíkọ́tọ̀ àṣeyọrí another lamba. Ẹyẹ gbóhùn sókè à ń gbọ́ yín sà. Ògo Ààrẹ Tinubu plus ògo Ìgbòho. Ìsíkọ́tọ̀ àṣeyọrí. Àsíkọ́tọ̀ àṣeyọrí. Ògo méjì tó ń ṣà lọ́wọ́ ẹni yẹn. Ògo ṣáná wọlé. Àǹtí Gani ológun àná àti bọ̀dá Ṣèyí Mákindé ológun jẹta wọ́n ti wọnú gbó lọ. Freedom at last. This is the downfall of OPC. They never see anything. Downfall wọn láwa yìí. Ṣé wá rí lọ́wọ́ táwa yìí? Àbá Tinubu ẹ gbàdúrà fún 2023 2027 gbàgbé àbá ti wọlé. À ń gbọ́ yìí o. Kódà pé tó máa ṣe kí tó ń tọ́nà ó tún lò náà rẹ̀. Àbá ti wọlé kí wọ́n gbàgbé ìṣẹ̀lẹ̀ àbá máa wọlé. So àwa ń bú wọn tẹ́lẹ̀. Àṣẹ o. Ẹni tó pè yẹn stop a máa pè yín padà. A máa stop a máa pè yín padà. À ń gbọ́ yín sà. So àbá Tinubu ti gbójú tì mí báyìí sí. So àgbà tí wọ́n báyìí ẹ gbàgbé kọ́nìṣó kán gbọ́ àwọn ẹ̀yìn wọn. Ṣẹ́rí Àdìsá Ọlọ́run ló ń tó Àdìsá ìgbà tó ṣẹlẹ̀. Nùmọ́tà àdúrà téèyàn lè gbà. Nùmọ́tà téèyàn lè ṣe Ọlọ́run fa ẹ̀ ló ń sọ. Ẹni tó lọ bá ti ń sọ ẹgbà ìbò ṣẹlẹ̀ èyí kan ò lè rí mú. Bọ́ọ̀ Àdìsá yìí jẹ́ nìyẹn kan ò lè rí mú. Bàbá Lásán fún ẹ tẹ̀sí kò láyé ni. Èyí máa ti dé múra ẹ̀wọ̀n ń bọ̀ fún ẹ. Ẹ̀wọ̀n náà ṣe ètò bá ti tún àwọn afẹ́rẹ́sà ọ̀sán àwọn ẹgbẹ́ ìbò ire. Ó dà ire gbàǹgbà ó dàbọ̀. Ó ti lóun ò bá ààrẹ tó wà ń bẹ̀rẹ̀ tó lóun ò bá wọn ṣe àwa náà ò dẹ̀ fẹ́. Ẹ bá wa gbóhùn sókè o. Àwọn ọmọ wèrè ẹ máa sẹ́kù ní sẹ́ẹ̀. Olúwa ṣe. Ẹ bá gbọ́ à ń gbọ́ yín. Olúwa ṣe. Olúwa ṣe. Ẹ ṣe wo Ọlọ́run máa gbà fún yín o. Ẹ ní ti ṣe o. A máa bẹ̀rẹ̀ òkò délé. Àṣẹ o. Lágbára Ọlọ́run bá kò ní sọmọ yín kò ní sọmọ ní. Àṣẹ. Ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run aláṣẹ tó ń gbé sílà tẹ̀lé nígbà wà ní kíní ní ọdún ta lọ sí United Nations ní ó ń sọ̀rọ̀ o. Ok, ẹ ṣe máa o. Ti máa wọ̀ nínú mi tó ẹgbẹ́ mi lẹ́yìn. Wá jẹun o. Inú mi dùn. Inú mi dùn o. Wọ́n ti dé. Wọ́n ti dé o. Ti fa ọmọ wa ní àdúgbò alhamdulilayi o. Ọlọ́run ṣe. Àṣẹ. Àṣeyọrí lẹ́mọ̀ àti lágbára Ọlọ́run. Àṣẹ ìgbìmọ̀. Inú mi dùn ẹjẹ́ ti jẹ́ kálómi náà. Ó dà ẹ ṣeun o. Ó ta wọ́n ti dẹ́gun wọ́n ti ń sálọ àwọn wèrè. Àwọn wèrè ń sálọ wèrè rẹ̀. Mi ì nílé pé yẹn fún yín lẹ́nu. Mo yẹ ọ̀nà lágbára Ọlọ́run. Wọ́n ti dẹ́gun wọ́n ti ń sálọ o. Àwọn wèrè ti ń sálọ o. Àwọn wèrè rẹ̀ wọ́n ti ń sálọ o. Wọ́n ti ń sálọ. Ó di ọ̀la fún mi àti Ọlọ́run tó àtàrí ọ̀la. Ẹ bá wa gbóhùn sókè ṣùgbọ́n mi Ọlọ́run ṣàánú fún mi. Ẹ bá wa gbóhùn sókè. Ohun tèmi fẹ́ sọ ń bẹ̀ ni pé ó yẹ kó wọ adé ronú ní ìsìn wípé
ìṣẹ́gun Yorùbá ní ìdájọ́ mistake fún ẹni tó ló máa correct mistake this is the time tí ẹ̀rọ adé máa correct mistake abala aláàfin àgbà ìjọ gbàgbé kúrò april wàhálà máa pọ̀ tó wà adé fún ara ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá àti lẹ́yìn ìgbà tí Yorùbá bá di nation tán ọ̀wọ́ adé gbọ́dọ̀ take step lórí ẹ̀ ní aláàjì Ọ̀yọ́ ìmọ̀ràn tèmi nìyẹn. Ó dà ẹ ṣe ń lọ bàbá mi. Ó yá ó ti sẹ́ǹdì ẹ̀ sí mi bó ṣe kó wọn dé wọ́n ti kó wọn dé o wọ́n ti kó wọn dé o. Yorùbá wuyì ó yá pílẹ̀ Yorùbá wuyì ó yá pílẹ̀ fún ọ̀sẹ̀ pílẹ̀ fún Olúwa ṣe o. Wọ́n ti lọ gbà ọmọ wa rèé o wọ́n ti lọ gbà ọmọ wa rèé o àkọ́bí ó ṣe léyìí o Olúwa ó ṣe o. Wọ́n ìgbà ọmọ wa wà ní àwọn ni mo pè tán sí mò ń bọ̀ Yorùbá wuyì inú mi kàn ń dùn ni ta nínú ẹ̀ tó ń dùn bíi tèmi báyìí ta nínú ẹ̀ tó ń dùn bíi tèmi báyìí o Olúwa ó ṣe é kọ́kọ́ polówó ọjà náà mo ti gbàgbé láti polówó ọjà wọ́n ti sẹ́ndì fídíò bóyá kó wọn dé wọ́n ti sẹ́ndì ẹ̀sìn máa pìlẹ̀ fún yín ká kọ́kọ́ polówó ọjà. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀já jọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣì bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austra lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. kàn sí @elegantjoy26 lórí Instagram àti TikTok ẹ bá mi patronize wọn ẹ jọ̀ọ́ àwọn ni wọ́n sponsor ètò yìí àwọn tó ń gbé tó ń gbé polówó fún mi àwọn náà sponsor ètò yìí mi ìgbowó lọ́wọ́ olóṣèlú @bodytalk accessories ẹ bá mi kàn sí wọn nọ́mbà wọn lẹ ń wò yìí ìjọ ò ta ṣó fídíò wọ́n lè bẹ̀rẹ̀ sí nípa wọn fídíò yẹn làwọn fẹ́ẹ́ gbà ẹ bá mi patronize wọn ẹ tẹ́ fẹ́ ra chain ẹgbà owó lẹ fẹ́ ra ẹgbẹ́sẹ̀ ní aṣọ ní gèlè ní ẹni patí ní ẹ bá fẹ́ mú aṣọ pé ẹ fẹ́ ṣòde nílùú òyìnbó wọ́n máa supply yín wọ́n wà ní UK wọ́n wà ní Nàìjíríà ẹ̀yin alára àtúntà ẹ bá mi kàn sí wọn ẹ jọ torí tọlọ́wọ́n ọba ẹ bá mi patronize wọn Bodytalk accessories ẹ tẹ́ wà Nàìjíríà ẹ lọ sí Bodytalk_accessories lórí TikTok àti Instagram ẹ wo bí jẹ́ sọ̀rọ̀ báyìí yín ń dùn mí mi fẹ́ sọ fún yín ẹ rí ṣọ́ọ̀tì mo ṣe láàárọ̀ yìí náà pé ẹ wò ó kò yẹ kí n ṣe ṣó yìí àmọ́ mi lè gbọ́ nǹkan báyìí kí n máa ṣe àwọn tó máa pè mí pé ìwà wíyá lọ ṣe ẹ tí ì sanwó mi o ẹ máa sanwó gidi Ọlọ́run ẹ máa sanwó fún mi ẹ máa sanwó náà ìṣòro sanwó ẹ kẹ́kọ̀ọ́ gbé kọ́ọ̀bù mélòó kan sí bí wọ́n ṣe kó wọn wọlé wọ́n ṣe ń kó wọn bọ̀ Tinubu bàbá mi àkànbí ọmọlódò shop piece I love you bàbá wọ́n ti sẹ́ǹdẹ̀ tí wọ́n ní Yorùbá wò yá play fún un play a máa play a ti pè yín padà bàbá yìí nọ́mbà yín ò lọ ní o a máa play fún yín a máa play lórí ètò ẹ̀yin tẹ́ ti subscribe sí YouTube channel Yorùbá Wuyì kí lẹ̀ ń dúró dè breaking news lẹ́nu èdè kẹtẹ́ subscribe tẹ́ subscribe button yín jà àrẹ kẹtẹ́ notification bell yín sí all tẹ́ bá ti ń ju show kalẹ̀ kẹ́ lè máa rí wò kẹ́ bá gba notification
ó yá bàbá mi sọ pé ta ló sọ pé àní bàbá káyì àní bàbá ẹ sọ̀rọ̀ sókè bàbá mi àwọn bàbá Yorùbá wù mí nìyẹn. ayé làgbé mi. bàbá mi ẹ̀ ní dààmú. hello. hello à ń gbọ́ yín sà wà pẹ̀lú yín. ìlú ayé làgbé. bọ̀ à ń dá yín lóhùn sà. hello. hello sà. a kú oríire o. oríire nìyẹn sà o. a kú oríire o. oríire ni o. Ọlọ́run ṣe ń wo. Ọlọ́run ṣe ń wo. adúpẹ́ tí gbogbo wọn tán dé pọ̀ tí ò sẹ́ni kankan tó sọnù nínú wọn. adúpẹ́ adúpẹ́. Ọlọ́run ṣeun. adúpẹ́. mọjọ́ tí aláṣọ funfun ti ṣépè fúnra ẹ̀ ni. ìjọ wo ni. ó rò pé òun sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ni. èpè ló ṣe fúnra ẹ̀ níjọ́ tó ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń ṣe pẹ̀pẹ̀pẹ̀ wọ́n á wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ wọ́n á wálẹ̀ ìjọ yẹn ló gbọ́. hello. yàrá mi. agbọ́nisà agbọ́nisà. àlọ́jọ́ tó ti ó ṣèpè fúnra ẹ̀ lọ́jọ́ yẹn. agbọ́nisà àgbọ̀. àwọn kan wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ wọ́n wá tó bẹ̀rẹ̀ tó ń dó tó ń kú tó ń ga. ìjọ yẹn ló gbọ́ fún ara ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ wálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. ìjọ yẹn làwọn alálẹ̀ ti padà lẹ́yìn ọ̀nà ti ṣépè fún. ẹ ṣeun gan bàbá wa yìí nẹ́tíwọ̀kì wọn yẹn ó ń lọ ó ń bọ̀ ni. ẹ jọ ẹ tẹ́wà lórí TikTok bá ti pè yín bá ti gbé yín wọlé bá wa power tap ní ẹ̀ power tap TikTok máa drop yín ni o. bá ti gbé yín wọlé sórí TikTok wọ́n ní kí n máa sẹ́ndì kíní gan kí tó máa gbé yín wọlé mo ti gbàgbé. ẹ sẹ́ndì atmi ká tó gbé yín wọlé ẹ bá wa sọ fún wọn mi ò mọ bóyá fẹ́ sọ. ẹ bá wa gbóhùn sókè o. oríire o. oríire ni o. oríire ni o congratulations o. bó ṣe lè dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Ọlọ́run á jẹ́ kí bàbá yẹn pẹ́ fún wa o. àṣẹ àṣẹ. Olúwa á jẹ́ kó borí àwọn ọ̀tá ẹ̀ àṣẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà ẹ wà for fine. ẹ bá wa mute ká má drop yẹn jọ máa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi tẹ̀ mọ́ mo tẹ̀ wá short of word mi mọ̀ nǹkan tí mo lè sọ. Ọlọ́run á jẹ́ Ọlọ́run á fún wa níjà ìjà. Ọlọ́run bá wa jà o. Ọlọ́run á dójú tì í àti Ṣèyí Mákindé tó gbógun dìde Ọlọ́run á dójú tì wọ́n. Ọlọ́run ní ìjà Ọlọ́run náà ń jà. Ìdájọ́ Ọlọ́run wà lórí gbogbo wọn tó ń fi àwọn ọmọ ọlọ́mọ play politics. Ó ga o. ẹ ṣe ń gan ìyá mi. Ọlọ́run ló lè bá wa túbọ̀ yẹn ṣe. Mo kàn fẹ́ kí ẹ pé adúpẹ́ akó oríire ni o. ẹ ṣe mà. Adúpẹ́ o. yes ma. àbí fojú sunkún ọmọ wa bí àwọn náà dẹ̀ ní fojú sunkún ọmọ wọn mọ́ o. ẹ ṣe o. agbára ìjẹ́ Jésù. àṣẹ ìgbìmọ̀ ẹ ṣe màá mi. ẹni tó dẹ̀ ẹ̀kọ́ náà bá wa tẹ sáfẹ́fẹ́ eré tó pa. àwọn méjì ló bá wa tẹ wọn sáfẹ́fẹ́ eré àṣẹ. ẹ̀yin ẹ̀ á dá o Ọlọ́run ní ṣe ló pa kùtù Ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ sí. adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu o adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ pariwo tẹ́ jẹ́ tó kọ̀rọ̀ ju gbogbo wọn. bẹ́ẹ̀ni ẹ ṣé o. ẹ ṣe o sá. ọ̀dọ̀ Ọ̀yọ́ park yẹn wọ́n ní láti ṣiṣẹ́ sórí ẹ̀ tó ń gbé tó fi ṣe kókò ilé yẹn wọ́n ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ kí security lè ṣáìtì nílẹ̀ Yorùbá kó má gbé òkè ayọ̀ wá sílẹ̀ Yorùbá àwọn ń pààyàn àwọn yìí náà ló kó gbà wá kó gbé wa lékè gbogbo wọn kó gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní mùjẹ̀mùjẹ̀ Nàìjíríà àwọn terrorist yẹn. Ọlọ́run á gbé wa lékè gbogbo wọn o. Ọlọ́run ní fi wá ṣe fítìn fésù o àti àwọn ẹbí wa àtàwọn ará wa. èso ṣe wá wà ṣètánì ló ń ṣàbúrú o ẹ ṣeun. ẹ jọ tẹ bá wà lórí TikTok yẹn tẹ bá mọ̀ pé ẹ lè bá wa mute ẹ lè bá wa drop ara yín àbí ká drop yín lórí péèjì àwọn àǹfààní ìgbà yẹn sígbà kẹ wọlé kẹ bá wa mute bàbá òye àbí bàbá òye lórúkọ yín ẹ bá wa mute àbí kẹ drop ara yín sà ẹ má bínú màámi ẹ kò tí ì kàn yín torí ọlọ́ má bínú. bàbá òye bàbá kìtẹ ní sùúrù ọmọ ọlọ́lá ẹ bá wa mute bàbá òye bá wa mute ẹjọ má bínú sá ẹ má bínú mà. àkàlẹ̀ lọ bí universe ọmọlọ́lá lẹ́yìn ilé àní sọ fún yín mọ́mà a máa drop yín ni mà kò kí n ṣe pàfi ṣakọ ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. ẹ kúrò lẹ́mọ̀ àwọn. ẹ kú dédé àsìkò yìí o. ẹ kú oríire o. yes ma. ayọ̀ wa ò ní dìbàjẹ́ o. àṣẹ Èdùmàrè. Ọlọ́run máa ró alágbára o. àṣẹ Èdùmàrè àṣẹ. Ọlọ́run àtúnlẹ̀ tí náà ṣe olè yóò ní bàjẹ́ àníkàkín ni o. ẹ ṣe ń gan Adúkẹ́ bá wa rọ̀ mí tó bá wa gbọ́n sókè ẹ ṣe màámi o God bless you o. Adúpẹ́ kú oríire o àkọ́bí ọwọ́ olódò sílẹ̀ jàmà
Adúpẹ́ ṣe wà ń bẹ̀ tẹ́ bá síbẹ̀ bàbá òye ẹ bá gbóhùn sókè Adúpẹ́ ẹ má bínú máa drop yín bàbá òye ẹ bá gbóhùn sókè Sẹ̀mí Ifá ẹ bá gbóhùn sókè. Bàbá òye ó dàbọ̀ máa drop yín ẹ má bínú sá à ń gbọ́ yín. Àjọ ń ṣètò nìyẹn kò fẹ́ dúpẹ́ ni inú everybody tí à ń dùn ní. Èyà. Adúpẹ́. Elédùmarè á ṣe ní rọrùn ẹ ṣeun gan. Ẹ jọ ẹ̀yin tẹ́ wà lórí YouTube Bàbá Èkìtì ẹni sùúrù ẹ jọ ẹ̀yin tẹ́ wà lórí YouTube àti Facebook ẹ jọ ṣé ẹ̀ ń gbà tó wà lórí TikTok ṣé wọn mú wa kalẹ̀ lẹ́ẹ̀ni please tẹ́ bá ń gbọ́ wọn ẹ jẹ́ ká gbọ́ o. If you're on YouTube and Facebook tẹ́ bá ń gbà tó wá sọ̀rọ̀ lórí TikTok ẹ jẹ́ ká gbọ́ ẹ bá wa kọ yes tẹ́ bá gbọ́ ká mọ̀ ta tó máa ṣe ẹ bá gbóhùn sókè lórí fóònù. Hello ìyá wa. Bàbá wa ẹ̀ ní dààmú. Congratulations gbogbo ọmọ Yorùbá. Ní dààmú o. Wọ́n ní Yorùbá mi ní sẹ́ àwọn ti Yorùbá mi. Ti gbogbo wa o. Àṣẹ o. Ìgbòho ó sà. Ó ṣà. Sẹ́rí Barrister ó kọrin kan. Tí bá ló ṣe kọ́. Tó sọ fún Ìgbòho tó kọrin tó fi kọrin kí Ìgbòho àti Ìbà Gani Adams. Ní báwo ló ṣe kọ? Báwo ló ṣe kọ? Ó ní kì í ṣẹ̀wú o. Dàńdọ́gọ̀ kì í ṣẹ̀wú o. Kì í ṣẹ̀wú o. Méjì ni ẹ má bo. Ẹyẹ lè kádà. Ra òpó. Kì í ṣẹ̀wú o. Dàńdọ́gọ̀ kì í ṣẹ̀wú o. Kì í ṣẹ̀wú o. Dàńdọ́gọ̀ kì í ṣẹ̀wú o. Kì í ṣẹ̀wú tọ́mọdé lè gbé. Ẹyẹ lè pa kádàrá òfò. Ṣẹ́rí ó fẹnu wúgèètì yá mi. Ó ń fẹnu wúgèètì ni. Ó fẹnu wúgèètì àwọn Boko Haram dànù kó nílẹ̀ Yorùbá. Àfìgbà tó fẹnu wúgèètì àṣírí wọn. Àṣírí wọn ti wá ó ṣẹ̀tù síta báyìí kó sọ́wọ́ sí gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ẹ ń fẹnu wúgèètì ni kò lè lọ bí kankan kò lè ṣe. Ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹnu fẹnu wúgèètì. Ìgbà tó dáàrin ó fẹnu wúgèètì. Ẹjọ́ yẹn náà lẹ́tọ́ ó tó ti ṣe léyìí ó tó ti tó lè ṣe o. Ó ń fẹnu wúgèètì nìṣó náà ni. A tún wà lórí íńtánẹ́ẹ̀tì fún yín. A fẹ́ wá gbọ́ ohun tẹ́ bá tún sọ báyìí sí. Ọ̀rọ̀ tẹ́ bá tún máa sọ báyìí. A fẹ́ gbọ́. Wàhálà tó bá jẹ́ pé Ìbà Gani lójú tì mí ó yẹ kí wọ́n lọ resign. Gbogbo ẹni tó bá fẹ́ kí wọ́n resign ẹjọ́ ẹ bá ní táìpù ẹ̀ kí wọ́n lọ resign. Ẹgbẹ́ ẹ̀dọ́ bá fẹ́ kí Gani Adams resign bá wa kọ sí comment section. Ẹ bá ní kọ sí comment section. Ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn kí wọ́n lọ resign. Kí wọ́n wulẹ̀ àfẹ́ gbogbo ẹjọ́ tí ń wá rúmù. Àfẹ́jọ́ òfò. But tí wọ́n bá resign ẹ̀dùn tí wọ́n bá resign ǹjẹ́ kí èsì bàbá pupa tó ń tẹ̀lé wọn yẹn ló máa fẹ́ bọ́ sí. Bùlàjà sí báyìí bàtẹ́ ń béèrè lọ́wọ́ mi ọ̀tàlẹ̀ tí ní kí n béèrè. Kò yé mi nítorí. Ẹ̀jọ̀bọ̀ wọ́n bí mí èmi náà bẹ̀ ìtawà lórí comment section. Òní ò tó fẹ́ bọ́ sí post yẹn. So àfẹ́ gbogbo àwọn bàbá yẹn mọ́. Ẹ wá ọ̀dọ́ kí Aláàfin kí wọ́n bá wa wá ọ̀dọ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dénúdénú tó jẹ́ pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ yóò lè máa dìde. Àlèsì tó bá jẹ́ pé láti ìgbà tí wọ́n ti ń pè wọ́n láti ìjọ́ tó ti pẹ́ ni wọ́n bá dá sọ̀rọ̀ ẹ̀ ni in fact gbogbo kíní yóò Mr. Richard ẹ̀rọ mi tó. Ọ̀tẹ̀rù ń bá wọn ọ̀lẹ ni wọ́n ká sọ̀rọ̀ lọ́dọ̀ Bàbá Èkìtì náà ń dúró dè. Bàbá Èkìtì ni wọ́n ń dúró dè ọ̀rẹ́ ìjọba àwọn Bàbá Èkìtì. Àwọn Bàbá Èkìtì ló dọ̀ bẹ́ẹ̀. Ọ̀lẹ ni wọ́n. Irọ́ wọn kì í ṣọ̀lẹ. Àwọn àti Bàbá Èkìtì lọ̀rẹ́. Ẹ̀fẹ̀ kó ṣe é. Ó ti ṣàṣeyọrí nsìn ibi tí ẹ bá tún fẹ́ wí. Bàbá Èkìtì jẹ́ wà ń bẹ̀. Bàbá Èkìtì ti sùn. Mr. Richard jẹ́rìí náà sí ń bẹ̀ TikTok wá ní o. Ẹ kú dédé àsìkò yìí. Akọ́wọ́dé o. Ó ń bọ̀ wá pè é. Oríire. Màá pè yín Àjọkẹ́.
Wọ́n send at me mi mo bá yẹn ṣe. Ọ̀dà ẹ tó bá send gift nǹkan ṣe ó equivalent sí at me. I know kọ́mọ̀ máa bí èèyàn tọrọ bára lọ́wọ́ àwọn ni. Okay, Mr. Richard, okay, Mr. Richard, ẹ jọ̀ọ́ ṣẹ́ríṣẹ́ Yorùbá orílẹ̀-èdè Yorùbá yìí mi kọ́kọ́ ni máa ṣe àjọ máa ṣe ni ẹ bá ti ń wà lórí péjì mi ẹ bá mi send bóyá àti mi àbí kí ló máa ń send ẹ bá ti send ẹ so irú kíní yẹn lè máa rán mi létí every time èmi ò kì í rántí. Okay. Ẹgbẹ́ wa send àti mi o àti mi o. Okay. Ó dà ẹ ṣe ọ̀tẹ̀ thank you o ìyá mi mo dúpẹ́ thank you for the super speaker ẹ ṣé mo dúpẹ́ o God bless you ẹ jẹ́ ká wò ó Mr. Richard yẹn sí lórí YouTube ni fídíò ọmọ yẹn kó wọn dé mo fẹ́ play o. Irú àwọn Yorùbá kò yí pàǹsì olélè ọ̀rọ̀ yìí. Ìyá mi Abdulsalam Afusat ẹni sùúrù one is not clear on YouTube. Màámi Afusat ní kò clear on YouTube mo dárí o kí la tún ṣe. Ìyàwó Afusat wọ́n ní kò clear on YouTube ẹ gbọ́. Ògúndé wọ́n ti bẹ̀rẹ̀ o kí ni mo ṣe mo ti gbọ́ sà. Ẹ jọ̀ọ́ kí ni mo ṣe ẹ má gbọ́ wọlé péjì mi ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ kí n gbé ẹ̀kan wọlé ká tó play fídíò ẹ̀yin náà bá wa láìkì ètò kó má gbé show wa wálẹ̀ network ẹ má bá wa láìkì ètò kó má gbé péjì kó má ṣe kíní kan mọ́ ẹ wá ń ṣe inú mi ṣáà ń dùn ni àti mi o mi ò kàn tiẹ̀ gbọ́ nǹkan kan bí mo ṣe wà yìí fídíò tí mo fẹ́ play ló wà lọ́kàn mi ẹ má bá wa láìkì ẹ má bá wa kọ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ni kọ kọ́mẹ̀ntì 1000 kọ̀ọ̀kan. Èmi la ò ní yọ̀ sí. Okay, yes, not clear. Àmì ẹ̀ ní dààmú. Ẹ bá wa gbóhùn sókè. Màámi ẹ bá wa gbóhùn sókè dáadáa. Ẹ yẹ kí n tún yín pè màámi. Tọ̀dọ̀ yín yóò clear. Ẹ bá wa láìkè tó yá wọn sọ pé àní bàbá àní bàbá ó yá. Ọyọ màámi ẹ̀ ní dààmú. Àṣẹ. Bá a ṣe fẹ́ kó rí. Bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí gẹ́ngẹ́ngẹ́. Ọmọ olódò sílẹ̀ jàmà. Ó ṣe. Àwọn alágbèrè Yorùbá wọn tì mí lẹ́yìn. Àṣẹ. Adúpẹ́. I understand. Mo understand.
pé ẹjọ́ kan lè tó kù ẹ bá wa ṣe láṣeyọrí. Bẹ́ẹ̀ni. Orúkọ yóò ní parí nínú ìwé Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àwọn àtàwọn ọmọ ìsọ̀rọ̀ yìí yà kò síbi tá ìgbà tí à ń ṣe kankan náà. Bàbá fẹ́ tó sùn kalẹ̀ ẹ mọ́ gbàgbé ẹja mọ́ nílé tí ìran Yorùbá fẹ́ dá dúró. Fẹ́ dá dúró. Olóyè Mọ́jàsọ́lá, my love, ìfẹ́ mi, ayọ̀ mi, ọkàn mi, Mọ́jàsọ́lá mi. Ẹ Àdìsá mi ìgbọ́pọ̀ ẹsẹ̀. Ní ìgbọ́pọ̀ Àdìsá. Àdìkú, àtàrùn, àtòkò, àtàṣe, àtàdánù, ó jí bí àwọn ọ̀tá, ó jí bí àwọn àṣẹ. Àwọn náà lè wọn. Àwọn ni wọ́n mọ̀ nǹkan wọn kiri ọmọ láti fẹ́. 100 years lónìí gbẹ́ngbẹ́ lò. Ìyá mi mo dúpẹ́ thank you. Pẹ̀lú ògùn ọ̀nà, mo wá dùn Yorùbá wo ní ìtọ́jú mo fẹ́ ṣe. I know. Mo ṣe kọ́ rí bí ìgbìyànjú bí eléyìí ya. Ẹnìkan ló kọ́ pè mí lọ sùn, ó ní mo ní ọgbọ́n wọn tí wọ́n ti dá àwọn ọmọdé, mo lè jẹ tán fóònù. Tí wọ́n á tán fóònù bí eléyìí mo fi lómi dùn. Ayé náà gbé ẹkúṣẹ́ takuntakun. Ẹ ṣe ìyá mi. Ẹ̀rí pé mi máa ń sọ pé ọlá ìkí bọ̀dá Àdìsá, bọ̀dá Àdìsá ṣe o. Bọ̀dá Àdìsá ṣe. Ó ṣe o. Ó ṣe fún yọ̀ǹda yín sí wa. Wọ́n ṣe fún yọ̀ǹda yín sí wa. Ó ṣe àwọn alálẹ̀ náà bá wa dúpẹ́ fún wọn. Ẹ̀yin fọmọ ṣe o, ẹ̀yin fọkọ ṣe, ẹ̀yin fara yín ṣe. Ẹgbàrọ̀ náà nígbà tí ilẹ̀ Yorùbá bá máa gbòmìnira àríwá ní ti àṣẹ àti gbogbo wa pátápátá àti gbogbo wa pátápátá bẹ́ẹ̀ ṣe ń appreciate mi mo appreciate ẹ̀yin fans mi náà. Yorùbá máa wá gbà fúra. Ìrẹ́kùn ní sẹ́ẹ̀. Ìrẹ́kùn ní sẹ́ẹ̀. Àdìsá ní sẹ́ẹ̀. Májà ní sẹ́ẹ̀. Àkànbí ní sẹ́ẹ̀. Àwọn Yorùbá wuyì fans ní sẹ́ẹ̀. Àwọn ọ̀nà sílẹ̀ jàmbá ní sẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ kú lórí pé Àkànbí ooo. Ìsẹ̀yìn nínú mi dùn. Àsìkò yìí nínú mi dùn. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe kó wọn dé. Ẹni tí Yorùbá Wuyì mo kí yín. Ẹ tẹ́ bá fẹ́ wà lórí YouTube Yorùbá Wuyì. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì. Ó kọ́ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn náà là ń jẹ́ lórí YouTube. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì. TikTok wa àmọ̀ nǹkan tá a ṣe. Àwọn alágbára. Wọ́n ní ẹ sẹ́ndì àtìmí ká gbé yín wọlé lórí TikTok ni mo mọ̀ yẹn ṣe. Mr. Vika ìjọba náà tó sẹ́ndì àtìmí ẹ bá mi ẹ pè mí ṣàkíyèsí. Ẹ bá wa gbóhùn sókè sà. Bàbá mi ẹ̀ ní dààmú sẹ̀. Ẹ̀ ní dààmú sẹ̀. Àkànbí ni sẹ̀. Mo ṣe ń wò mí yẹn bí kí n pẹ̀jẹ̀ ló ń ṣe wọ́n ẹ̀ ń tanra ní. Nẹ́tíwọ̀kì yóò dá o. Nẹ́tíwọ̀kì yóò dá bọ́dọ̀ mi ni. Bàbá wa yẹn nẹ́tíwọ̀kì yóò dá. Àkànbí ni sẹ̀. Ẹ lọ kó sí kànga. Ó yá bàbá mi o. Àkànbí you no go die. Ẹ̀bẹ̀ mo ń bẹ Ọlọ́run o. Àpadà sábúrú. Má fi bàlá kan bí wa. Ẹ sọ pé bàbá mi o. You no go die. Ẹ̀bẹ̀ mo bẹ Ọlọ́run o. Àpadà sábúrú. Má fi bá máa jà sọ́lá wa. Àpadà sábúrú. Má fi bọ́mọ Yorùbá Wuyì o. Mi lóhùn òun fẹ́ kọ mi. Àwọn mi lóhùn òun yẹn bá gbọ́. Ẹ má wọrí. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe kó àgbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe kó àgbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe kó àgbà bẹ́ẹ̀. Àṣẹ ṣẹ̀ríkà ṣẹ̀ríkì. Adúpẹ́. Olúwa ṣe adúpẹ́ fún àwọn aláìní Yorùbá. Adúpẹ́ fún bàbá. Ẹni tó pè yẹn stop ọmọ pè mí padà. Kí ló ṣe nẹ́tíwọ́ọ̀kì? Nẹ́tíwọ̀kì kọ́ pípè ní o. Pípè ní o fóònù mi gan ti ń ké. Fóònù ni. Ó ga adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́. Adúpẹ́ fọ́lọ́run. Ìyá wa Yorùbá Wuyì adúpẹ́ ṣe gan ni bá kí bàbá wa Májàsọ́lá òòṣà tiwantiwa kò ní kú láéláé. Láéláé. Gbogbo èrò ibi tí wọ́n bá ti ń rò ní kọ̀kọ̀ ní bàbá ní gbangba ní kọ̀rọ̀ lábẹ́ ọ̀run yìí àti ní òkè ọ̀run àti nínú lẹ́lẹ̀ ó máa dà lé wọn lórí ni ó máa padà sí wọn lórí ni ọmọ bá ṣe ń rò ní ibi ó ẹni tó ń pè yẹn stop náà ìdí á máa jẹ tiẹ̀ gbogbo ẹni bá ti ń ro ibi pẹ̀lú ẹ̀ ní ìṣẹ́jú kan kódà ní ìtì tó ìṣẹ́jú tó rò dé orí abẹ́rẹ́ kó tó rò tán báyìí Ọlọ́run Olódùmarè alẹ́ ilẹ̀ Yorùbá wá gbélé wọn lórí agbára Ọlọ́run bá ṣe ẹ lọ àgbà lẹ́yìn mo ń bá bọ̀ ẹ
ẹ̀yin tẹ́ ń pè ẹ tó bá ti flash wa lẹ́ẹ̀kan ẹ bá wa stop sẹ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mi ṣakọ ṣóyí mi ò lè dá ṣe tí bá ṣe tẹ́ bá wò mí á ti sú mi ò lè dá ṣe jọ ń ṣe ni so ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ ká play fídíò yẹn bàbá mi o Àkànbí you no go die oya ọkọ wọdé sà ọkọ wọdé ọkọ wọdé ìyá wa Yorùbá wuyì. ẹ bá gbọ́ sókè àwọn pẹ̀lú yín sá o. ẹ̀ra ẹ̀kú oríire o. a kú oríire àjọṣe oríire gbogbo wa ní lórí ètò Yorùbá wuyì. bẹ́ẹ̀ ni oríire náà bá wa kalẹ̀ o. bẹ́ẹ̀ ni àṣẹ. àràánú gbà o. àṣẹ o. ojú òní tiwa o. àṣẹ o Èdùmàrè àṣẹ. Olúwa o ṣé o. adúpẹ́. Ọlọ́run àánú o ṣé o. adúpẹ́. Ọlọ́run alágbára o ṣé o. adúpẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ o. adúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu. Wọ́n ṣe léyìí ó lágbára. ó ṣe Àkànbí ṣe. Olúwa ṣe wù. ó ṣọta láìsí wa. àwọn Ọlọ́run adájú lórí wa o. àṣẹ. ìyá wa ojú òní tì yín o. àṣẹ ẹ o. máa mọ̀ ṣe ní lójoojúmọ́ o. àṣẹ. ohun tẹ́ fi ń bá wa ṣe náà tó fi ń dọ́ kò ní há lórúkọ Jésù o. ṣé ń gbọ́ mi ṣá. à ń gbọ́ yín sà àwọn àpọ̀jù yín sà. àwọn àpọ̀jù yín àwọn fídíò ń wọlé ni àwọn fídíò oríṣiríṣi ń wọlé wọ́n yẹ kó wọlé ni o. ojú tó lálẹ́ yìí gan ni in fact à ń jó tá à ń yọ̀ ní lálẹ́ yìí o. adúpẹ́. Olúwa ṣeun. adúpẹ́ o adúpẹ́. ẹ ṣé o. ohun yìí ò ní há o. àṣẹ Èdùmàrè ẹ ṣé gan bàbá mi. ó dàbọ̀. ẹ ká tún play fídíò yẹn kan ká tún gbọ́kànlẹ̀ yẹn kan sí ká wá play fídíò yẹn tán lọ́wọ́ kan. bàbá mi you no go die. ẹ máa gbọ́ sókè. congratulations fún gbogbo wa o. à ń gbọ́ yín o. ẹ ló àwa pẹ̀lú yín mà. congratulations a kú oríire o. Ajẹ bàbá lọ́pẹ́. Ajẹ bàbá lọ́pẹ́ o. Ajẹ bàbá lọ́pẹ́ o. Òrè ìbàdàn. Rí iṣẹ́ ìyanu bàbá láyé wa. Àwa jẹ bàbá lọ́pẹ́ o. Lọ́pẹ́ rẹpẹtẹ. Adúpẹ́. Adúpẹ́ o. Adúpẹ́ ẹ wo. Gbogbo ọmọ Yorùbá adúpẹ́ lọ́wọ́ Yorùbá wuyì. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Bàbá wa olódòdì Àkànbí. Adúpẹ́ lọ́wọ́ sí Sunday Májàsọ́lá Ìgbòho. Ọpẹ́ tọ́ sí gbogbo wọn. Minister for tracking. Gbogbo wa pátá ọmọ Yorùbá àti irú ẹkùn gbogbo wa pátá ọpẹ́ tọ́ sí wa. Adúpẹ́ torórí platform yìí la ti máa ń pariwo jù àwọn ọmọ yìí kan fi wọ́n sílẹ̀. Ọlọ́run jẹ́ ká mo níwọ̀ lọ́hùn láàárọ̀ yìí tí mo ń gbàdúrà kó sì tó dá sí méjì jẹ́ ká rìlíìsì àwọn ọmọ yìí jẹ́ ká fi àwọn ọmọ yìí sílẹ̀ ìwọ Ọlọ́run ṣàánú ẹ̀yin abiyamọ ayé abiyamọ ọ̀run adúpẹ́ gbogbo ọmọ Yorùbá ẹni nínú wa dùn ọjọ́ ọmọ ní gbàgbé ó ní èní nínú ayé àwọn ọmọ Yorùbá adúpẹ́ gan-an olóyè Májàsọ́lá gbogbo àwọn ọ̀tá ẹ̀ wọ́n máa kú lẹ́yọ kọ̀ọ̀kan ní lágbára Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ní tóun ṣe ó ń bí òun nínú irú wọn máa lọ bọ́ sí ọ̀sà wọ́n máa bómi lọ lágbára Ọlọ́run ìṣẹ̀dá Májàsọ́ lónìí gbàbọ̀dé o lágbára Ọlọ́run àtàwọn ọmọ àti ẹ̀lẹ́ aburúkú ò ní ṣẹlẹ̀ sí ibi ò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí. ẹ bá wa wúre fún àwọn tíṣà méjì. Kò ní ṣẹlẹ̀ sí wọn lágbára Ọlọ́run ìpẹ́ tá a bá ṣẹlẹ̀ fún alẹ́ dákẹ́ kò ní lè báwọn Fúlàní sọ̀rọ̀ mọ́ ní ṣẹlẹ̀ sí kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí gbogbo wa náà. àṣẹ o. ẹni tá à ń pariwo lórí pílátífọ̀mù náà tá à ń pariwo lórí pílátífọ̀mù yín pé Yorùbá wuyì ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí
ẹ̀yin náà wọn ní já wọn ọmọ yín gbé, wọn ní jẹ́ bí yín gbé, wọn ní jára yín gbé lágbára Ọlọ́run. Màámi kẹ́ tó lọ màámi kẹ́ tó lọ. Bíkọ́ tí olóyè ò bá wọnú igbó lọ níta tí ò lọ tíráàkì kò ní sí ìṣẹ̀lẹ̀ olóyè ló wọnú igbó wọ́n sì fẹ́ ibi táwọn pípù yẹn wà. Tí wọ́n wá pé bàbá wo lódòdẹ tí bàbá tó kó àwọn security pé kán lọ block wọn mọ gbogbo ibi tán lè gbà jáde kán lọ block wọn mọ bẹ́ẹ̀. Májàsọ Ládìsá yẹn kan kò ní í ṣe. àṣẹ. Màámi kẹ́ tó lọ ẹ bá mi ṣèwúre fún. Hello mà, hello. Àṣẹ o. Gbogbo bí táwọn ọmọ àti ìyàwó ẹ wà nǹkan kò ní ṣe wọn àtàwọn tó wà ní Canada àtàwọn tó wà ní Germany. Àṣẹ. Nǹkan kò ní ṣe wọn lágbára Ọlọ́run kò wá ní ṣe wọn náà lágbára Ọlọ́run. Gbogbo ẹni tó ń lo ibi sí ẹ tó ń perí ẹ níbi obìnrin ni lágbára Ọlọ́run tó bá ti ń perí ẹ níbi àárọ̀ ọ̀run ó máa sún pa wọn ní lágbára Ọlọ́run. Tọ́bí tó bá ti expect pé kó dáhùn kán pé Sunday Igboho kán expect kó ṣe àárọ̀ Ọlọ́run àti iná Èlíjà òun ló máa dá wọn lóhùn lágbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá tán wá ń kó wa lọ ìbẹ́ ṣe fẹ́ kórí ilẹ̀ Yorùbá ní dáadáa fún wa tẹ́ ń gbàjà wájà ní agbára Ọlọ́run ó máa rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run a máa délẹ̀ lérí. Gbogbo àwọn mèyásí ẹ̀ láwọn Gúnmi gọ́fúnà Ṣèyí Mákindé ojú tì yín o yégédé. Ojú tì wọ́n o. Ojú tì wọ́n o gọ́fúnà wọlé gọ́fúnà olè gọ́fúnà ẹ̀yin ará Amẹ́ríkà lẹ́sà ti ẹ̀ wà. Ẹ bá wa wá